A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àṣálẹ́ yìí láti tún darapọ̀ mọ́ yín lórí móhùnmáwòrán NTA Ìlọrin tá a wà. A dúpẹ́ fún bí ẹ ṣe ń wò wá, a sì mọ rírì yín. Mo tún fẹ́ rọ̀ wá fọ́pọ̀lọpọ̀ wa tá à ń wò wá tó bá jẹ́ wípé ẹ̀ ń láǹfààní láti wo ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀. A fẹ́ mọ bí tẹ́ ti ń wò wá. Ẹ jọ̀ọ́ ẹ pe nọ́mbà yìí 0816 208 1344. 0816 208 1344, 0708 242 8527. WhatsApp number wa gangan nu, ìyẹn WhatsApp lásán la fi ń ṣe. Tàbí 0705 530 7492. 0705 530 7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. A fẹ́ mọ̀ ṣé ibi tí ọwọ́jà ètò yìí ń dé ká sì tún lè mọ́ tún náà ṣe sí láti tún mọ́ gbàdúrà fún yín náà sí. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. Mo tún fẹ́ kí wá pé a kú múra àjíǹde tó ń bọ̀ lọ́nà yóò dé bá wa ní ayọ̀ àtàlàáfíà. Èèyàn náà ló wá mú kí ìwàásù mi lálẹ́ yìí kó jẹ́ wípé yóò ní í ṣe pẹ̀lú àjíǹde tó ń bọ̀. Tá a bá wò ó ní àyíká láyìídà, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ gan ló ń ṣe àjíǹde tí ò mọ̀ túmọ̀ tí àjíǹde túmọ̀ sí. Bẹ́ẹ̀ sì ni a ní pé in tá à ń pè ní àjíǹde ó jẹ́ in tí àwọn èèyàn tí wọ́n gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tí wọ́n máa ń dojú kọ àbí tí wọ́n máa ń sọ̀rọ̀ lòdì sí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Lálẹ́ yìí mo fẹ́ ká gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀ wò ká wò ó, ǹjẹ́ àjíǹde wà nù, ǹjẹ́ ó bọ́rọ̀ Ọlọ́run mu, ǹjẹ́ òótọ́ ni Jésù jí dìde, kájọ wo ọ̀rọ̀ Ọlọ́run tí Bíbélì sọ, yóò sì jẹ́ ìbùkún fún ọ àti fún èmi náà. Níbikíbi tá a bá wà yóò dára tá a bá lè gbé Bíbélì wa torí àṣì Bíbélì wò dáadáa lálẹ́ yìí yóò sì lè ran ìgbàgbọ́ wa lọ́wọ́ torí pé Bíbélì jẹ́ ká mọ̀ pé ìgbàgbọ́ wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ jẹ́ á gbé Bíbélì wa níbikíbi tá a bá wà ká ṣí pẹ̀lú mi síwèé Mátíù orí 28. A kà láti ẹsẹ̀ kínní sí ìkẹfà. Mo kọ́kọ́ wò bóyá ká kà dé ẹsẹ̀ kínní láti ẹsẹ̀ kínní sí ìkẹẹ̀dógún, ṣùgbọ́n torí àkókò wa lórí afẹ́fẹ́ a kà láti ẹsẹ̀ kínní sí ìkẹfà. Mátíù orí 28 ẹsẹ̀ kínní sí ìkẹfà. Bíbélì wípé ní òpin ọjọ́ ìsinmi bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ tí ń bẹ̀rẹ̀ sí mọ́, Maria Magdalene àti Maria kejì wá láti wo ibojì náà, sì wò ó, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ́n òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin ń wá Jésù tí a ti kàn mọ́ àgbélébù. Kò sí níhìn-ín, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wò ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa lálẹ́ yìí. A dúpẹ́ fún àwọn tó ń wò wá. A dúpẹ́ fún àǹfààní tẹ́ fún àwa náà láti lè mọ́ wá sórí afẹ́fẹ́. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúrà wa lálẹ́ yìí ó ní pé ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó lè ṣe àwọn èèyàn níyè. Ẹ jẹ́ kó lè jẹ́ ìbùkún fún àwọn ènìyàn, kí ògo àtọlá kó sì jẹ́ tẹ̀yin Ọlọ́run. Ẹ ṣé fún tẹ̀ṣà tí ń tẹ́ ti ṣe. Ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Mo sọ níbẹ̀rẹ̀ pé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àjíǹde, ó jẹ́ in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò gba Bíbélì gbọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ lòdì sí. Ó jẹ́ in tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní oríṣiríṣi àríwísí sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo àgbáyé tí wọ́n bá tiẹ̀ gbé àtẹ̀jáde àbí kí wọ́n sọ̀rọ̀ kan àbí wọ́n kọ nǹkan kan, wọ́n sọ̀rọ̀ pé kí lẹ gbàgbọ́ ẹ̀ńtẹ́ ń sọ pé ó jí dìde, kò jí dìde. A tiẹ̀ rí àwọn mìíràn tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan nígbà tó bá ti ń di pé àkókò ọdún bóyá kérésì ni bóyá àkókò àjíǹde ni tó bá ti ń bọ̀ báyìí lóríṣiríṣi àwọn àtẹ̀jáde
àkọsílẹ̀ tó lòdì sí bíbélì àbí tó lòdì sí olùgbàlà wa ni wọ́n máa ń tẹ̀ jáde. àti rí kan nígbà kan náà rí tó jẹ́ pé àwọn kan tẹ̀ àtẹ̀jáde wọ́n tún ṣeré wọ́n ta lè pè ní documentary lé lórí tí wọ́n ṣú ẹ̀ lórí National Geographic at the time pé nígbà kan pé Jésù ó ní ọmọge kan tó máa ń bá rìn tí wọ́n fi ṣe lòdì sí pé wọ́n ṣà ń wá gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fi lè sọ pé olùgbàlà wa kò ṣe tó yẹ kó jẹ́ torí tó bá jẹ́ pé lóòótọ́ ni Jésù ní obìnrin kan tó ń fẹ́ a jẹ́ pé Jésù jẹ́ ẹlẹ́ṣẹ̀ nu a jẹ́ pé ó jẹ́ èèyàn lásán bíi tèmi àti ẹ a jẹ́ pé kò láǹfààní láti lè gbà wá là ó ní wọ́n fi ń wọ oríṣiríṣi àtúnwé asán ẹ̀jẹ̀ sáré sọ yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni Jésù obìnrin kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn tí Jésù ń fẹ́ ṣé ẹ ti mọ̀ wípé Pétérù tó mọ gbogbo orú nǹkan tó ṣẹlẹ̀ báwọn kò ní fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún Jésù kò ní sọ wípé Jésù ni mo gbàgbọ́ òun mo sì ṣetán láti kú nítorí rẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ torí pé ó mọ̀ pé Jésù tá à ń sọ yìí òun ẹlẹ́ṣẹ̀ bíi tèmi àti oní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó mọ̀ pé Jésù jẹ́ olùgbàlà òun nígbà tí ẹ̀mí mímọ́ gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ ló fi lè jọ pé ìwọ ni ọmọ Ọlọ́run alààyè ó lè sọ bẹ́ẹ̀ torí pé ó mọ̀ wípé lóòótọ́ Jésù jẹ́ n tó jẹ́ ṣùgbọ́n kí ni mo ń fàyọ lálẹ́ yìí oríṣiríṣi àgbélẹ̀rọ ìsọ̀rọ̀ òdì sí òun ló ń ṣẹlẹ̀ eléyìí ò sì dá òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run dúró kò dá tí Jésù wá ṣe fún wa dúró kò dá àwọn èèyàn dúró láti mọ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn ẹ jẹ́ ká tẹ̀síwájú bí mo ṣe ń sọ oríṣiríṣi ló wà táwọn èèyàn máa ń sọ àwọn míì tẹ̀ ní àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń wádìí láti wò pé àbí lóòótọ́ Jésù bóyá wọ́n sin síbì kan bóyá a lè rí eegun rẹ̀ ẹja wọ́n ti tú gbogbo ibojì Jerúsálẹ́mù kiri wọ́n ti rí ibojì Jésù mo gbàgbọ́ pé wọ́n ń wá bojì tí wọ́n tẹ̀ kọ Jésù sí lára gan tí wọ́n lè sọ pé Jésù ti Bíbélì ní òun náà ni a rí eegun rẹ̀ ṣùgbọ́n wọ́n rí bì kankan tí wọ́n fi lè sọ wípé lóòótọ́ Jésù tí a ń sọ ní kò jí dìde àríbi wọ́n sin sí kò sí oríṣiríṣi nǹkan báyìí là ń rí ní ìta lónìí oríṣiríṣi ìsọ̀rọ̀ òdì sí là ń rí lónìí oríṣiríṣi nǹkan là ń gbọ́ nílùú wa níbí náà oríṣiríṣi àwọn èèyàn ló ń sọ̀rọ̀ àwọn míì ò tẹ̀ sọ pé Jésù gan kọ́ ni wọ́n pa pé ẹni tó jọ Jésù ni wọ́n kàn mọ́gi ẹni tí nígbà tó bá jẹ́ pé Jésù kan wọ́n kàn mọ́gi tí èso ni wọ́n rí pa a jẹ́ pé Jésù gan ò jí dìde torí pé ẹni tá a pa kò lè kú kò sì lè jí dìde àbí bẹ́ẹ̀ kọ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ láyìíká láyìídà ṣùgbọ́n ẹ já wo ti Bíbélì láṣálẹ́ yìí nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí yìí àjíǹde Jésù ṣótítọ́ ni àbágbélẹ̀rọ ìtàn àjíǹde Jésù ṣótítọ́ ni àbágbélẹ̀rọ ìtàn mo fẹ́ jẹ́ ká mọ̀ lálẹ́ yìí tá a bá fẹ́ mọ òtítọ́ nípa àjíǹde Jésù àbá fẹ́ mọ òtítọ́ nípa Jésù Kristi a lè mọ òtítọ́ ní ìta ibòmíràn ìwé mìíràn kò lè ṣàlàyé fún wa nípa Jésù tó bó ṣe yẹ kó ṣàlàyé fún wa ju Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run lọ tí a bá mọ tí Jésù ṣe tá a bá mọ tí Jésù jẹ́ tá a bá mọ bí gbé Jésù wá sáyé bóyá wá sáyé tá a bá mọ̀ bóyá ó jọmọ Ọlọ́run tá a bá mọ̀ bóyá ó jẹ́ Olúwa bá a bá mọ̀ bóyá ó kú ó jí dìde tá a bá mọ̀ pé ó lágbára láti gbà wá là ibi tá a ti lè rí òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ìwé kan kò lè ṣàlàyé fún mi àbí fún wa nípa Jésù ìwé tó lè fi ọ̀rọ̀ Jésù múlẹ̀ tó lè ṣàlàyé òtítọ́ fún wa nípa rẹ̀ òun náà ni ìwé ọ̀rọ̀ Ọlọ́run òun náà la fi pè ní ìwé mímọ́ torí kò ní parọ́ yóò sọ òtítọ́ fún wa òun náà la gbéyẹ̀wò láṣálẹ́ yìí látẹ̀síwájú láti gbéyẹ̀wò láṣálẹ́ yìí nígbà tí mo kọ́kọ́ fẹ́ ká wò ó pé mo fẹ́ nígbà tí a fẹ́ sọ̀rọ̀ àjíǹde yìí mo fẹ́ kí ká lo ohun tí àwọn òyìnbó máa ń pè ní logic wọ́n pè ní ìrònú pé kéèyàn ronú fúnra rẹ̀ pé kéèyàn fi ọgbọ́n wò ó pé tó bá jẹ́ wípé báyìí ló ṣe yẹ kó rí tá a bá wá fẹ́ wò ó ní tá à ń pè ní a fẹ́ ronú fúnra wa mo fẹ́ ká kọ́kọ́ wo nǹkan àkọ́kọ́ nípa àjíǹde Jésù ó ní tó ní í ṣe pẹ̀lú ẹran ara rẹ̀ àbí egungun rẹ̀ ó ní nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká wò tó bá jẹ́ pé lóòótọ́ a ní Jésù ò jí dìde gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo ṣe ìfáàrà mi ó yẹ ká béèrè pé ta ló rí egun Jésù ta ló rí ibi ibojì ta sísí tó sọ gbà nígbà débẹ̀ ẹran ara rẹ̀ báyìí la bá ń bẹ̀ ibo ni ara rẹ̀ wà tí ò bá jí dìde ẹ wá wò pé àwọn ò sí ń bẹ̀ náà ní ìsìn
àsìnbẹ̀ ń gbà hàn bóyá wọn kan rí tí wọ́n sọ bóyá wọn kan rí tí àlákọsílẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀. ẹ já wo ohun tí bẹ́ẹ̀lì sọ nípa eléyìí. bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ ẹ já rọra lọ sẹ́yìn díẹ̀ kúrò nínú ẹsẹ̀ tá à ń kà á padà síbẹ̀. bẹ́ẹ̀lì sọ fún wa nínú ìwé Matthew orí 17 ẹsẹ̀ 17 orí 17 ẹsẹ̀ 17 ẹ jẹ́ ká wo ní bíbélì sọ Matthew 27 verse 57 a kà sí verse 60 ẹsẹ̀ 60 ẹsẹ̀ 60 a kà síbẹ̀. ẹ wo bíbélì sọ níbẹ̀. bíbélì sọ wípé nígbà tí alẹ́ sì lẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan ti ará Mátíà wá tí à ń pè ní Jósẹ́fù, ẹni tí òun ti ìkara rẹ̀ í ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú. ó tọ̀ Pílátù lọ ó sì tọrọ òkú Jésù. nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún. ẹ̀wọ̀n àkọ́kọ́ ó ṣe lọ bá Jósẹ́fù ará Mátíà, ó ṣe lọ tọrọ òkú ta ni Jésù. ìyẹn túmọ̀ sí pé òkú Jésù ó wà ní ọ̀dọ̀ àwọn ọmọ ogun Róòmù. wọ́n mọ̀ pé Jésù kú, wọ́n rí dájú pé Jésù kú, wọ́n mọ̀ ọ̀dọ̀ rẹ̀ lòkú wọn wà. so kò ṣe pé bóyá òkú Jésù wà lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù, ọ̀dọ̀ àwọn ọmọ ogun Róòmù ni tí wọ́n pa á. Téṣù lò láti fìyà jẹ, láti kàn mọ́gi, láti rí dájú pé ó kú. ní tí mo fàyọ ni pé wọ́n mọ̀ pé ó kú lóòótọ́. lẹ́yìn ìgbà náà ni Joseph ará Mátíà ló lọ béèrè fún ara rẹ̀ pé ẹ jẹ́ ká sin. ẹ wo ẹsẹ̀ 61. ó ní Joseph sì gbé òkú náà, ó sì fi aṣọ ọ̀gbọ̀ mímọ́ dì í, ó sì tẹ́ ẹ sínú ibojì tuntun tí òun tìkára rẹ̀ èyí tí a gbẹ́ nínú àpáta. ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà, ó sì lọ. àwa fi yé wa wípé lẹ́yìn ìgbà tí Joseph ará Mátíà tó gbọ́ òkú Jésù tán, ó gbé wọnú ibi ibojì tá a gbẹ́ nínú àpáta. ibi tá a gbé Jésù sí ó jẹ́ ibi tí ó jẹ́ ibi ìpamọ́, ibi tí ò ṣe é kù fìrì lọ, ibi tí ò ṣe é rọrùn láti gbẹ́. inú àpáta la sọ pé ibojì náà wà. kò rọrùn fún ẹnikẹ́ni kó kàn lọ gbẹ̀yìn wọlé. ẹ kọ́kọ́ mọ̀ wò yẹn o. so a rí pé ibi tá a gbé Jésù sínú, bíbélì tún wá sọ fún wa ní ìparí ẹsẹ̀ 60 yẹn. ó ní ó sì yí òkúta ńlá dí ẹnu ibojì náà, ó sì lọ. òkúta ńlá ni wọ́n fi dí ẹnu ibojì náà. kì í ṣe òkúta tẹ́nìkan lè dá yí kó ń bẹ̀. kì í ṣe òkúta tí ó lè jẹ́ pé ẹnìkan kàn wò pé jẹ́ ń lọ dá jẹ́ ń gbé kúrò ń bẹ̀. òkúta ńlá ni bíbélì sọ pé wọ́n yí síbẹ̀. ohun àkọ́kọ́ tá a rí ni pé Joseph ará Mátíà ó lọ gbé òkú rẹ̀ ọ̀dọ̀ àwọn ará Róòmù ló wà. àwọn ará Róòmù tí wọ́n pa, wọ́n rí dájú pé lóòótọ́ ni Jésù kú. so a lè kọ́kọ́ fìdí yẹn múlẹ̀ pé lóòótọ́ ni Jésù kú, torókù rẹ̀ ti wà pẹ̀lú wọn kó tó di pé Joseph ará Mátíà lọ béèrè. èkejì, a rí pé a gbé pamọ́ sínú àpáta, àbí ṣé n tí mo sọ yé wa? a gbé pamọ́ síbi tí ó pamọ́, a secured grave. ibi tó jẹ́ pé ó pamọ́ ni, tí è ṣe pé ibi tó rọrùn fún ẹnikẹ́ni láti dé. ẹ wá tún wo ẹsẹ̀ eléyìí nínú ìwé Matthew orí 17 ẹsẹ̀ 52. ẹ wo oníbíyèlì ní pé nígbà tí ó di ọjọ́ kejì, èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́, àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù. wọ́n wí pé, alàgbà, àwa rántí pé ẹlẹ́tàn nì wí nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ó jíǹde. lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ó jíǹde. nítorí náà pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú títí yóò fi di ijọ́ kẹta, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ má ṣe wá ní òru, wọn ó sì jí igbe lọ, wọn ó sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú. bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú lọ. àwọn olúàlùfáà wọ́n wá lẹ́yìn ìgbà tí Joseph ará Mátíà ti gbé sínú ibojì tá a ti gbókúta sí, wọ́n wá lọ bá Pílátù pé fún wa ní ọmọ ogun. wọ́n tiẹ̀ lórúkọ tí èso orúkọ Jésù fún, wọ́n ní ẹlẹ́tàn náà, torí wọ́n rò pé Jésù
pé bóyá ó ń parọ́ tọ̀yàn jẹ ni. Níbi ẹsẹ̀ tá a fi bẹ̀rẹ̀ Bíbélì ti sọ wípé ní ìgbà tí áńgẹ́lì yẹn tó ń sọ fáwọn àwọn ọmọ ẹ̀yìn ó ní Jésù tí wọ́n ń wá ó ló ti jí dìde gẹ́gẹ́ bó ṣe sọ. Ìyẹn túmọ̀ sí pé kò sí tí Jésù sọ tí ò ní wá sí ìmúṣẹ. Jésù ti sọ pé òun ó lo ọjọ́ 3 nínú ibojì òun ó sì jí dìde ṣùgbọ́n àwọn pè lẹ́lẹ́tàn. Nínú rẹ̀ ni wọ́n ti wá wò ó ni wọ́n ti sọ fún Pílátù pé ẹ wá àwọn ọmọ ogun tí ó ṣọ́ torí pé a fẹ́ kí ó jí dìde àbí a fẹ́ káwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ gbé kí wọ́n wá sọ pé ó jí dìde. Àkọ́kọ́ agbénubojì òkúta ńlá ló wà ńbẹ̀. Ẹ̀kejì a fi olùṣọ́ àwọn ẹ̀ṣọ́ Róòmù a fi ṣọ́. Mo kọ síbí mo ní he rolled a great stone. There was a Roman seal and there was Roman soldiers. Àwọn òkúta ńlá la fi dí ẹnu bojì kò rọrùn fẹ́nìkan láti ṣe. Ẹ̀kejì a ti fi èdìdí Róòmù a ti fi dínú torí pé Pílátù ló yàn pé ó yá lọ ṣe báyìí kò sẹ́ni tó mọ yọ. Ẹ̀kẹta a tún wá kó àwọn ọmọ ogun Róòmù díbẹ̀ pé ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ ṣàbalẹ̀. Ẹ ti mọ̀ wípé irú nǹkan báyìí kò lè rọrùn fún ẹnikẹ́ni láti wá sọ wípé mo lọ bẹ̀ mo lọ sọ pé mo lọ dágbé mo lọ bẹ̀ mo sọ pé mo fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ débẹ̀ rárá o. Tí ẹ bá ṣe wípé Jésù jí dìde nípa agbára Ọlọ́run kò sí agbára ènìyàn kankan tó lè lọ débẹ̀ fúnra rẹ̀. Òun ni Bíbélì fi yé wa nínú ìwé Matthew orí 28 tàkà ẹ wá wo ẹsẹ̀ 11. Ẹ mọ̀ pé mo sọ pé àbákàdé ẹsẹ̀ 15 tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n torí àkókò wa lórí afẹ́fẹ́ ẹ wo ẹsẹ̀ 11 ń bẹ̀. Ẹsẹ̀ 11 wá sọ wípé ǹjẹ́ bí wọ́n ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹ̀ fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ tí wọ́n sì gbìmọ̀ wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà. Nígbà tí Jésù jí dìde wọ́n wá lọ sí àwọn ọmọ ogun lọ wọ́n jáde torí Bíbélì ti sọ níbi tá kọ́kọ́ kà pé wọ́n wá rìrì wọ́n di bí òkú nígbà tí agbára Ọlọ́run jí Jésù dìde wọn ò lè ṣe nǹkan kan. Bíbélì wá sọ pé wọ́n lọ nú ìlú wọ́n lọ ròyìn nígbà wọ́n ròyìn tán Bíbélì sọ wípé àwọn àgbààgbà ìlú wọ́n wá ń fi owó bẹ̀ wọ́n pé ẹ gbà. Ní òní ẹsẹ̀ 12 ó ní nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ tí wọ́n sì gbìmọ̀ wọ́n fi ọ̀pọ̀ owó fún wọn fún àwọn ọmọ ogun náà wọ́n wí fún wọn pé ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ní òru wọ́n sì jí gbé lọ nígbà tí àwa ń sùn. Èyí tó lòdì sí kò sí bó ṣe jẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà kò sí ọmọ ogun kankan tó gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bì kankan kó sọ pé òun sùn. Tó bá lóun sùn a jẹ́ pé nǹkan méjì ni ó ṣẹlẹ̀. Tó bá jẹ́ nǹkan ńlá ni àbí wọ́n fi ṣọ́ nǹkan tó jẹ́ nǹkan ńlá tí olórí orílẹ̀-èdè pàṣẹ bóyá kú ló tọ́ sí tàbí kó já wípé kí wọ́n yọ kó nínú iṣẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ wá ní tàwọn ọmọ ogun Róòmù ikú tiẹ̀ ni torí àṣẹ látòkè wá ni ẹ wá yí wọ́n wá ìtorí pé wọ́n fẹ́ ṣe rìkísí wọ́n fẹ́ dé nǹkan mọ́lẹ̀ wọ́n ní ó yá ẹ sọ pé ń sùn ní ẹ gbowó ẹ sọ pé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló wá jí. Ẹ má gbàgbé pé mo ti sọ fún wa pé kò sẹ́nìkẹ́ni tó lè lágbára àti débẹ̀ ṣùgbọ́n wọn bìkítà láti borúkọ Róòmù jẹ́ àti borúkọ ara wọn jẹ́ torí pé wọ́n fẹ́ jẹ́ kí àjíǹde Jésù kó má jẹ́ tí yóò gbajúgbajà kí àwọn tí ó gbàgbọ́ kó má bàa pọ̀. Ṣùgbọ́n kò ṣeé ṣe. A rí pé Jésù jí dìde àwọn tó gbàgbọ́ wọ́n sì ń gbàgbọ́. Ìyí tí mo fi múlẹ̀ fún wa nínú Bíbélì nígbà tá a ka gbogbo ẹsẹ̀ tá a fi yẹ̀wò síra wọn a rí pé wọ́n fẹ́ ṣe ìdàǹbarú gbogbo nǹkan láti sọ wípé sórí Jésù tá à ń sọ ẹ̀ kò jí dìde ẹran ara rẹ̀ ní àbí bẹ́ẹ̀ ni wọ́n yan sójà bẹ́ẹ̀ wọ́n gbé òkúta ńlá sí wọ́n fi èdìdí Róòmù dí ṣùgbọ́n kò sí kankan tó dá Jésù dúró. Jésù jí dìde bẹ́ẹ̀ náà ni. Ìdánilójú Bíbélì ni wípé Jésù wá sáyé yìí ó kú torí ẹ̀ṣẹ̀ wa ó sì jí dìde láti fún wa ní ìyà nípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá sì gbàgbọ́ Bíbélì sọ pé yóò ní ìyà nípẹ̀kun. Ṣé orí tá a bá wo ọ̀rọ̀ Bíbélì àti àwọn àgbéyẹ̀wò níta gan
nígbà tá a bá tún mú àwọn ìwé mìíràn tá a tiẹ̀ kọ nípa Jésù, a rí i pé òtítọ́ ni pé Jésù jí dìde torí àárí ẹran ara rẹ̀. Àwọn Róòmù gan tí wọ́n fìyà jẹ àwọn àgbààgbà Júù, àwọn olú àlùfáà tí èṣù lò láti sọ pé báyìí ni kẹ́ ẹ ṣe, àwọn go ò lè rí ẹ̀rí láti sọ pé ẹran ara Jésù ni. Lóòótọ́ ni Jésù jí dìde. Lálẹ́ yìí mo wá fẹ́ rọ̀ wá níbikíbi tó bá wà lábẹ́ ohùn mi, kí ló dé tí wọn náà ò ní gba Jésù tó jí dìde gbọ́? Ìdí tí Jésù ṣe wá sáyé kìí ṣe láti dẹ̀sìn sílẹ̀, kìí ṣe láti ní pé mo fẹ́ kàn jẹ́ mo fẹ́ ní ọmọ ẹ̀yìn. Ìdí tó ṣe wá sáyé tó sì ṣe kú nítorí ẹ̀ṣẹ̀ wa, òun ni pé ká lè ní ìgbàlà, òun ni ká lè ní ìdálójú pé tá a bá kò láyé yìí lọ́jọ́ kan á lọ sí ọ̀run rere. Ọ̀rẹ́ mi níbikíbi tẹ́ bá ti ń wò mí, mo ń rọ̀ wá láṣálẹ́ yìí, ṣé wọn náà ò ní ṣe ìpinnu ń pa ìgbàlà rẹ? Má jẹ́ kí àwọn kan tọ̀ pa Jésù go òkú ká tó sọ pé yóò jí dìde. Má jẹ́ káwọn kan tọ̀ pa bó bá jẹ́ pé o rò pé Jésù jí dìde tí ò jí dìde ńkọ́? Jésù jí dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀lì ṣe sọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la sì sọ nípa tá a kọ sípa rẹ̀, ìwé gan tá a ti kọ nípa àjíǹde Jésù tó fi hàn wípé lóòótọ́ ni Jésù jí dìde. A rí pé nínú Bíbélì ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ làwọn èèyàn fẹ́ gbé láti má jẹ́ kí àjíǹde yẹn nítumọ̀, láti má jẹ́ pé wọ́n lè sọ pé lóòótọ́ Jésù jí dìde, láti sọ pé irọ́ ni, ṣùgbọ́n kò ṣeé ṣe torí òtítọ́ ò ṣe é fi, kò sí ní téèyàn fẹ́ fi dé òtítọ́ mọ́lẹ̀. Jọ mò ń rọ̀ láṣálẹ́ yìí, tí wọn náà ò bá ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, àǹfààní ni fún ọ lákòókò àjíǹde yìí láti mọ̀ wípé Jésù jí dìde lóòótọ́ torí àárí ẹran ara rẹ̀ níbikíbi, àárí ibojì rẹ̀ níbikíbi tá a lè sọ wípé eegun rẹ̀ wà níbẹ̀. Jésù wá sáyé, ó jí dìde, ó kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, ó sì ní agbára láti gbà ọ́ là. Mo fẹ́ dánu dúró bí láṣálẹ́ yìí torí pé a nílò láti tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí máa fi apá kejì tún hàn wá. Mo gbàgbọ́ pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ lálẹ́ yìí tó bá ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Bẹ́ẹ̀ni sọ pé gbogbo èèyàn ló ṣe àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Mọ̀ pé Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Ìdí tí Jésù ṣe wá sáyé ní àìtorí àti kú láti rà wá padà. Bẹ́ẹ̀ni sọ pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bí rẹ̀ kan ṣoṣo fún wa, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ̀kẹta, ṣèpinnu pa ìgbàlà rẹ. Bíbélì jẹ́ ká mọ̀ pé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa ni a ó gbàlà. Kí ló ṣe pẹ̀lú Jésù láṣálẹ́ yìí? Ìwọ náà gbàgbọ́ kó o lè ní ìyè àìnípẹ̀kun. Tó o bá gba Jésù gbọ́, ọ̀run àpáàdì ló kù o. Torí ìdí tí Jésù ṣe wá sáyé, òun ni láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ ìbùkún fún wa lálẹ́ yìí. Mo sì ń gbọ́ pé kó o ṣèpinnu. Tó o bá ṣèpinnu náà, tó o sì fẹ́ ká mọ̀, o lè pè wá lórí nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344 tàbí 0708 242 8527. Ìyẹn WhatsApp nọ́mbà wa nìkan ni 0708 242 8527 0705 530 7492 0705 530 7492. Ọlọ́run yóò bùkún wa. Àlàáfíà fún yín. Àdùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.